ọmọ kì í máa ṣeré no be small thing o. Kí ló tún ṣẹlẹ̀? Ọlọ́pàá lu Peller nílùkulù. Kí ló fà á? Kí ló dé tí ọlọ́pàá tí wọ́n fi fìyà jẹ Peller? Ọkọ Jáfìsì tó jẹ́ gbajúgbajà nínú ká sọ̀rọ̀ lórí TikTok. Ọmọ ó gbẹnu tán o. Ẹ̀yin tèmi ẹ tún wá gbọ́ kí ló tún ṣẹlẹ̀ láàrin Wasilat Coded àtọkọ ẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìkómọ ọmọ tuntun làǹtìlanti tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ò pẹ́ rárá. Nǹkan kan tún ṣẹlẹ̀ láàrin Wasilat Coded àtọkọ ẹ̀. Ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́. Ẹ wo òjò tó rọ̀ tí ò dá Ọlọ́run nìkan ló mẹ́ni tí ò pa o. Ẹ wá wo gbajúgbajà òṣèré Nollywood actor Jigan bàbá ọjà bó ti forí kó jábìn lọ́dọ̀ VDM. Kí ló dé? Kí ló fà á? Kí ló dá òun àti VDM pọ̀? Gbogbo ẹ̀ lẹ́làǹfààní láti gbọ́ dáadáa nínú fọ́nrán yìí. Ó yá, welcome back to Gist Entertainment TV. Lórí ìkànnì yìí tá a ti máa ń gbé yín débẹ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi bó ṣe ń lọ káàkiri láàrin àwọn gbajúgbajà òǹṣèré àti àwọn igba ojúmọ́ ìlú mọ̀ọ́ká ní ìlú Nàìjíríà. Ọlọ́pàá police officer kan ló mà ti lu Peller. Kí ló ṣẹlẹ̀ lánàá òde yìí gangan ni o. Peller àti àwọn ọmọ ẹwẹ́ kan ni wọ́n jọ ń lọ síbì kan nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn. Ṣàdédé ni àwọn ọlọ́pàá ni wọ́n dá wọn dúró, wọ́n sì dúró sẹ́gbẹ̀ẹ́ kan lójú òpópónà. Wọ́n máa múra láti bọ́lẹ̀ ni Peller bá ní ẹ wò ẹ jẹ́ kóun ó tan kámẹ́rà orí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun kóun ó sì máa ká gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyìíká yìí báwọn ọlọ́pàá bí wọ́n ti dá wọn dúró. Peller tan fídíò tí ń bẹ lórí ẹ̀rọ fóònù rẹ̀ ló bá sì bẹ̀rẹ̀ sí ká gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyìíká náà. Àmọ́ ó wá jọ bí wípé bí Peller ti tan kámẹ́rà tí ń bẹ lórí fóònù ẹ̀ tí ń rẹ́kọ̀dù yìí èyí gan ló bí ọlọ́pàá yìí ló bí nínú. Àfi gbàyì la gbọ́ lójú Peller ni Peller bá ń pariwo ojú mi. Ọlọ́pàá kí n mo ṣe fún ọ? Kí ló dé? Báwọn ọlọ́pàá bí wọ́n ti máa ń ṣe rèé. Ọ̀rọ̀ bá di bó lọ yàgò láàrin Peller àti ọlọ́pàá yìí o. Peller ní kí wọ́n má bóun bẹ ọlọ́pàá yìí o. Ó lóun ó gbójú ẹ̀ fún gbogbo ayé. Wọ́n sì rí i pé bí àwọn ọlọ́pàá kan nínú àwọn ọlọ́pàá Nàìjíríà bí wọ́n ti máa ń wo àwọn ọ̀wà abú àwọn ọ̀wà kò tọ́ sí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú Nàìjíríà òun ó fojú ẹ̀ hàn sí gbogbo ayé. Àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá ọlọ́pàá tí wọ́n ń bẹ̀ ni wọ́n ti ṣe àtúnṣe gbogbo ọ̀rọ̀ náà. Wọ́n sì bẹ̀ Peller dáadáa wípé kó má bínú o kó fi yèdénú. Ẹ rí wípé ó lágbára gan ni. Ẹ̀yin tèmi lórí ìkànnì Gist Entertainment TV ẹ gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mà tún ti di bó lọ yá mi láàrin VDM àti Jigan bàbá ọjà lórí ikú tó pa Mohbad. Ẹ wo Nollywood actor Jigan bàbá ọjà ló ti pàdánù òpó ìkànnì ìbánisọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ ti TikTok ẹ̀ gangan lẹ́yìn ìwọ̀nba wákàtí díẹ̀ eléyìí tí VDM ẹni tí gbogbo wa mọ̀ sí Very Dark Man tó fi léde wípé actor Jigan bàbá ọjà náà wà lára àwọn tí wọ́n wà lórí WhatsApp group kan eléyìí tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n gbé fọ́nrán ìhòòhò òun jáde síta fáráyé rí lórí bí wọ́n ti ń wá ìdájọ́ òdodo lórí ikú tó pa Mohbad. Ẹ wò gbajúgbajà olóògbé tó jẹ́ olórin tàkásùfé ìmọ́lẹ̀ àlọ́ba tí gbogbo wa sì mọ̀ sí Mohbad. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí VDM Very Dark Man tó fi fọ́nrán náà síta tó sì fi ẹ̀sùn yìí tó fi kan Jigan bàbá ọjà ni àwọn tí inú ń bí gidigidi gan lórí ayélujára ni wọ́n bá gbọ̀nà wọ́n lọ rìpọ́ọ̀tù TikTok Jigan bàbá ọjà àfi gbágán ni wọ́n bá ti TikTok ẹ̀ ni wọ́n bá bàn ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó lágbára púpọ̀ ní òpó ìkànnì yìí tó jẹ́ ti Jigan bàbá ọjà òun ni wọ́n ń pè ní @Jigan bàbá ọjà _King PT. Òpó ìkànnì yìí ló ti ní àwọn fọ́lọ́wàsì àwọn tí wọ́n ń tẹ̀lé Jigan ní àwọn tí wọ́n ti lé ní 319,000 fọ́lọ́wàsì wọ́n ti lé dáadáa. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ ti ní 2 million likes lórí òpó náà. Èyí ga ó lágbára púpọ̀ gan ni. Kò tí ì tán síbẹ̀ o tuntun míì tún ti ṣẹlẹ̀. Ẹ̀yin tèmi ṣáyìn náà tún ti gbọ́ pé tèpètèpè tòun àyájọ́ ni ọkọ actress Wasilat Coded ló tún post sórí ẹ̀rọ ayélujára lórí afẹ́fẹ́ lẹ́yìn ìkómọ ọmọ tuntun tí Wasilat Coded tó ṣẹ̀ bí tí wọ́n sì kó ọmọ náà. Ẹ wò ṣe rí update yìí òun ló mà ti ń generate oríṣiríṣi controversy lórí ayélujára báyìí o. Níbo la tún já sí báyìí gbàgbós everywhere. Ẹ̀yin tèmi
tèmi ṣe bẹ́ẹ̀ mọ̀ gbajúgbajà òǹṣeré Nollywood actress tí wọ́n ń pè ní Wasilat Coded tó ṣẹ̀ bímọ níbi ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn. Ṣe bẹ́ẹ̀ tún rántí ọkọ ẹ̀ náà tí wọ́n ń pè ní King Young tó forílẹ̀-èdè òkè òkun tó fi ṣe bùgbé tí wọ́n sì ṣe ìgbéyàwó ní nǹkan bí ọdún méjì sẹ́yìn. Ẹ wá gbọ́ tẹ́ ẹ bá ti gbàgbé èmi ò ràn yín létí o. Ṣé ẹ mọ̀ wípé King Young tó jẹ́ ọkọ Wasilat Coded yìí ló ti níyàwó méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé ó fẹ́ Wasilat Coded. Ohun tá a gbọ́ gan ni wípé láàkó tí wọ́n ń ṣe ìgbéyàwó yìí àwọn ìyàwó méjèèjì tí Wasilat Coded tó bá lọ́dọ̀ King Young àwọn náà pẹ̀lú àwọn tí wọ́n tẹ́wọ́ gba Wasilat Coded wípé ó káàbọ̀ o sílé ọkọ àwọn. Tòun ti bó ti jẹ́ wípé King Young náà ò gbé lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ inú gbogbo àwọn èèyàn pàápàá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Wasilat Coded ni wọ́n bá dunnú wípé Wasilat ó mà kú oríire o tó pàpàrọ̀ kọ tiẹ̀. Kódà ẹ wá gbọ́ ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn òun ni ọkọ Wasilat Coded yìí ló bá fi àtẹ̀jáde alágbára kan síta. Àtẹ̀jáde náà ló ní àní kò sí ohun tó o lè ṣe fún obìnrin alágbèrè tó o fi lè tẹ́ ẹ lọ́rùn kó o gúnyán fóbìnrin alágbèrè kó o roka bẹ́lẹ́bẹ́lẹ́ fún ó ní kò ní tẹ́ ẹ lọ́rùn o yóò sì tún máa yan àlè ní kódà kó o fún un ní gbogbo ìgbésí ilé ayé rẹ yóò sì tún máa yan àlè náà ní kódà lábẹ́ òrùlé páànù tó jẹ́ tilé ọkọ ẹ̀ gangan. Update yìí ló wá ti mú àwọn kọ́mẹ́ntà sọnù kan tí wọ́n wá ń tàgì Wasilat Coded wípé ó dàbí wípé Wasilat Coded gan ńlọkọ ẹ̀ ló ń bá wí làwọn míì bá ní kí ló dé tẹ́ ẹ jẹ́ onísọnù báyìí ṣé ẹ ti gbàgbé wípé kì í ṣe Wasilat Coded nìkan ni ọkọ yìí ló fẹ́ ni ó lè jẹ́ àwọn ìyàwó méjì tó kù ńlọkọ wọn ń bá wí àbí kò tiẹ̀ jẹ́ wípé òun kàn ń sọ tiẹ̀ generally pẹ̀lú àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri lórí ayélujára òun lọkọ Wasilat Coded ló fi ń sọ̀rọ̀ kí ló wá fún yín lárídájú gan wípé Wasilat Coded òun ló ń bá wí o. Ṣé rí lásìkò ìgbà náà ọ̀rọ̀ yìí ló generate oríṣiríṣi controversy àti àhesọ lórí ayélujára. Ìyẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní kòpẹ́kòpẹ́ yìí lẹ́yìn tí Wasilat Coded tó ṣe ìkómọ tán tínú àwọn èèyàn náà tí ó dùn tí wọ́n sì bá a yọ̀ òun ni ọkọ ẹ̀ ló tún fi àtẹ̀jáde míì alágbára ló tún fi léde o. Àtẹ̀jáde ọkọ Wasilat Coded ló ní ẹ wò ó ẹni ìyàwó tó bá plan wípé kí ọjọ́ alẹ́ òun ó má da ó ní irú ìyàwó bẹ́ẹ̀ ní ó kú lójijì kò sì ní rí ọjọ́ alẹ́ òun débi wípé yóò wá rí oore tọ́lọ́run ó ṣe fóun lọ́jọ́ alẹ́ ó ní kódà gan kò ní jẹun ọmọ ó tún wá fi sí pé lágbára Ọlọ́run ńlá àwọn èèyàn bá tú jáde wípé dádì wa kí ló dé tó jẹ́ wípé elépè ni lẹ́yìn tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ bímọ ẹ̀ṣẹ̀ ṣèkómọ ọmọ tuntun ni kí ló tún wá fa èpè. Ọ̀rọ̀ yìí ló tún ti generate oríṣiríṣi controversy táwọn èèyàn tún ti ń fẹnu sí wípé wọ́n ló dàbí wípé àwọn ìyàwó arákùnrin yìí gan ni wọn ò fi lọ́kàn balẹ̀ ni wọ́n gbẹ̀mí ẹ̀ gbóná. Ẹ wo ó lágbára púpọ̀ ẹ gbọ́ bó o ló ti rí lọ́dọ̀ tí kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ máa drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí o. Kẹ́ ẹ sì má gbàgbé ẹ máa bá ń subscribe sórí channel yìí ẹ like ẹ drop comment yín ẹ mà ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run.